بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Kí olùgbò wa lápàdé sí ìjókòó wa tẹ́lẹ̀ òní fíkò ìmọ̀mọ̀ láti Màríyà. Èyí tí a fẹ́ mẹ́nu bá àwọn ìyá mi, òun náà ni ọ̀rọ̀ pàtàkì kan tí a fẹ́ bá ọ̀rọ̀ jábẹ̀ ni. Òun náà ni ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ owó táwọn ọmọ onílẹ̀ mọ́ gbà. A rí wípé tí a fẹ́ ra ilẹ̀ láwọn ààyè kan nílẹ̀ Yorùbá bí tí bá ti sanwó pọ́ ọ̀sánwó ilẹ̀ báyìí ọ̀rọ̀ parí. Pàtàkì jùlọ bí Ọ̀ṣun táwà ti wá àgbẹ̀kọ̀. A rí pé ọ̀sánwó ilẹ̀ báyìí nítorí ọkọ̀ ọbẹ̀ ìsúwàlá. Ilẹ̀ kàbílẹ̀ rí pé ọmọ ti fẹ́ tó ń ṣe nǹkan báyìí sílẹ̀ rẹ̀ ó ti parí nù. Àwọn kò rí bẹ́ẹ̀ láwọn àyè míì àbẹ́ẹ̀kọ́ pé wọ́n mọ̀ tí a bá ra lẹ̀ báyìí ilẹ̀ tó bá rà in tó dì mọ́pọ̀ wọ́n sọ pé yọ́ sanwó foundation yọ́ sanwó roofing ògbọ́n tó ti ń ṣe níbẹ̀ wọ́n tàn fẹ́ dẹ́kẹ̀lẹ̀ rẹ̀ ní o àbí wọ́n fẹ́ ṣe gẹ̀gẹ́ síbẹ̀ ní o wọ́n tún wá wọ́n bà wọ́n jẹ̀mọ̀ ìdíbi pé ẹntọ́ fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ àmìmọ̀ sí wọ́n jẹ̀mọ̀ pé ẹmọ́ fẹ́ ṣiṣẹ́ lórí ilẹ̀ àwọn ilẹ̀ táwọn tà fún ó gbọ́dọ̀ jẹ́ pé nú mẹ́lẹ́bí ló sì kíni yóò ti wá mú ẹni tí ó bá kọ́lé tí ó bá kanlé tí ó bá sí gbogbo nǹkan bá wọn àmìmọ̀ sí wà náà wọ́n tún wá bá wọ́n jẹ̀mọ̀ ìdíbi pé níbẹ̀rẹ̀ bò mí tápẹ́ inú ogbó ni ilẹ̀ wà wọ́n sọ pé àfẹ́ bá sí wọ́n lọ fi ilẹ̀ hàn wọ́n gba owó ìwọ oko owó wíwọ inú oko wọ́n bá lè náà pàtàkì jùlọ tó wáyé pé ẹni yìí ló ní bùkátà sílẹ̀ yìí wọ́n gbọ́ owó yìí wọ́n tún máa ń lọ tí wọ́n tó bẹ̀rẹ̀ náà owó ni pé wọ́n bèèrè owó ìwé mẹ́lẹ́bí pé àwọn fún níwé tí ó gba àwọn mẹ́lẹ́bí sáyẹ̀nsì pé àwọn tàlẹ̀ fún owó ló fi gba ìwé yìí. Bákan náà nínú tó tún jẹ́ kí ní pé tí a bá lọ ké sí òṣìṣẹ́ tí ó máa ṣiṣẹ́ nínú ilẹ̀ tọ̀rọ̀ tó rà gbogbo òṣìṣẹ́ kọ̀ọ̀kan wọ́n tó máa gba owó lọ́wọ́ rẹ̀ pé yóò tún gbọ́dọ̀ fún àṣíkẹ́ ọgbọ́dọ̀ fún àlówó kó tó di kí wọ́n fún ní àǹfààní kó sí kẹ́lẹ̀ ọkọ̀ ilé àgbọ̀n fún àṣíkẹ́ ní ọ̀sẹ̀ tí ó bá fowó lẹ̀ wàhálà ní àwọn jẹ́mọ̀ yìí pọ̀ lọ ẹmọ̀ yáà pọ̀ gan ẹgbẹ̀mọ́jẹ̀mọ̀ ìṣẹ́gbẹ̀ kan tó bá jẹ́ wípé ẹni yìí ilé ọjọ́mọ́ ìrìnkàwí ìsáwọ́sájú lọ yìí ó dẹ̀rọ̀ mọ́ kọjẹ́ pé ẹ tọ́ra lẹ̀ àwọn tí wọ́n jọ mọ́ lè gẹ́nà kalẹ̀ fọ́ra wọn tó wá jẹ́ pé wá kalẹ̀ ìfẹ́ nìkan ẹni ìwá tó wá lọ tà fún ẹlòmíì wàhálà parí ní ìtàkọ́kọ́ wọ́n gba àwọn nǹkan kan bẹ tí wọ́n tó gbà lóòrùn tó wá sí gẹ́ni tó wà rà wọ́n ní kọ́ wá gbà wọ́n mẹ́lẹ́bí wọ́n ní pé ìmí wọ́n béèrè pàṣẹ́jì kan lọ́yí lówó tó takíní ilẹ̀ tó ti àwájé pé ẹni yìí ó ti pẹ́ tó ti ralẹ̀ yìí tí owó olẹ̀ ti yí padà wọ́n sọ fún owó tó tẹ́ ilẹ̀ tà fún padà tí wọ́n pa ta ilẹ̀ fún padà pé kéde fún àti lọ́ra ibi ìbẹ́ ìlọ́ra wá gbówó rẹ̀ ó lè fà gbówó rẹ̀ padà nínú kọjá wípé wọ́n sọ wọ́n talẹ̀ padà fún yẹ́sì tó sọ padà orílẹ̀ tó ti rà tó ti bọ́ sọ́wọ́ ẹ̀lẹ́tẹ̀lẹ̀ yóò tó lè rà padà wọ́ ara rẹ̀ fún wọn àbí kọjá wípé wọ́n gbalẹ̀ lọ́wọ́ rẹ̀ tí ẹ rí àrígbọ́mọ́jẹ̀mù ìlẹ́gbára gan àmì máa sọ wípé tọ́wọ̀ bá ti lólẹ̀ láàrin oṣù báyìí tí tọ́wọ̀ bá ti rí kó láàrin àsìkò tẹ́sùkò báyìí ọ̀rọ̀ mílà wọ́n sọ bí ọ̀rọ̀ ilẹ̀ wọ́n tó sí pé wọ́n tọ́lẹ̀ tàfù padà
àbí wọ́n tàfẹ́ nìkan míì kí wọ́n lọ fún nílẹ̀ ní tí tó tó ń wọnú bá ń lọ ẹmọ yà ní májẹ̀mú àwọn ọmọ onílẹ̀ ọ̀pọ̀ láwọn àyè kan ní ilẹ̀ Yorùbá bí àwọn sádà lójú pé irú rẹ̀ ò sí ní Ọ̀ṣun tó lè wà ní Ọ̀ṣun ẹmọ yà ní ìjẹ́ ní ṣẹ̀dá ìsìláàmù aláwọ̀ wa láti máa dárò májẹ̀mú báyìí láfẹ́ ra ilẹ̀ láti májẹ̀mú ti pọ̀ abẹ́ẹ̀kọ́ tí ṣẹ̀dá ìsìláàmù fún aláǹfààní rẹ̀ tọ́wọ́ bá fún aláǹfààní rẹ̀ tó ti pé ní tí a bá gbà yóò jẹ́ tọ́nù tọ́wọ́ pé ṣẹ̀dá ìsìláàmù fún aláǹfààní ẹ̀ tó ti pé ní tí a bá gbà kí ló jẹun èèwọ̀ haram ni ẹgbọ́dọ̀ gbà ẹmọ yáà ní tẹ́ rí ọ̀rọ̀ bí kẹ́yì ọ̀rọ̀ tó fẹ́jú ni tó jẹ́ pé ọ́n bẹ́ẹ̀ èyí tó jẹ́ pé ó ní ìdí ọ̀rọ̀ àwọn fà tí ó kò rọ àwọn ọmọ kí àmọ́ bí ọlọ́run ti ní kí ẹ̀kọ́ ọmọ inshallah á gbìyànjú rẹ̀ láwọn tàbí ọmọ kéèkéé láyé inshallah tí a tún mẹ́rin tí àfikún lọ́dọ̀ ọgbọ̀ àwọn àfáà wa àti tẹ́ bá jẹ́ olùgbọ́ wa fẹ́ pé ẹ̀tọ́ lè ṣàlàyé àwọn nǹkan mí ìgbà ọ̀nà báyìí wọ́n tó máa gbé gbà níbi ìfẹ́ tí wọ́n ṣe ní ìfẹ́ tí wọ́n gbé àwọn kọ̀díṣẹ́ yìí kalẹ̀ àmọ́ ẹ̀mọ̀ ìyá mi ibi láti bèèrè ọ̀rọ̀ yìí inshallah níbi ìjókòó tí ń bọ̀ láti sọ ìdájọ́ àwọn nǹkan ìgẹ́ dáadáa tí wọ́n fẹ́ sọ àwọn ọ̀rọ̀ tìsíwájú kan lórí nǹkan yìí ọ̀rọ̀ tìsíwájú táàsọ ní pé àṣòro tó ṣàtò ní ìtàbí sí májẹ̀mú tí wọ́n pè ní condition pé ó gbé láwọn lérí condition báyìí àti pé ó fi condition báyìí lélẹ̀ àti pé ó fi májẹ̀mú kalẹ̀ pé láwọn ní gbọ́dọ̀ sí kẹ́ni ó gbọ́dọ̀ sí tí ẹ̀rí condition ibi táà sọ yìí ní tó jẹ mọ́rọ̀ àwọn mọ́lẹ̀ eléyìí yàtọ̀ sí condition tí Islam gbé kalẹ̀ gan-an tó yẹ pé eléyìí pè ní ètò pé ṣẹlẹ̀ Islam ló gbé kalẹ̀ lọ́pọ̀ sọ́nà tààlà ló gbé kalẹ̀ fún wa àbí àdúrà sọ̀rọ̀sọ́lá ló gbé kalẹ̀ fún wa tó táwọn asòfin tí ń bẹ bí ṣẹlẹ̀ Islam asòfin méjì náà lání lọ́pọ̀ subhanahu wa ta'ala àti àdúgbò ọmọ sọ̀rọ̀sọ́lá ọ̀tán ìtọ́nà bá sọ tàbí sọ tó gbé kalẹ̀ fún alófin àwọn ẹgbẹ́ méjì mọ́ ní ilé ọmọ jẹ́ òfin tí ọmọ jẹ́ ṣòrótò lè bẹ́ẹ̀ tí mo pé ó شروط البيع ṣòrótò lè bẹ́ẹ̀ o ní méjì mọ́ tí asòfin gbé kalẹ̀ fún wa tí ìṣẹ́ Allah subhanahu wa ta'ala tàbí àdúgbò sọ̀rọ̀sọ́lá ṣòrótò lè bẹ́ẹ̀ o lè léwu ètí ìkánná àwọn olùta olùrà tí wọ́n fẹ́ jọ ta nǹkan fúnra wọn tí wọ́n gbé tí kanú wọn gbé kalẹ̀ fúnra wọn àbẹ́ méjì gbé kalẹ̀ fúnra wọn ní ilé ọmọ jẹ́ aṣurutu fil bay' الشروط في البيع wọ́n yàtọ̀ síra wọn ṣurutu fil bay' ó ní mọ́jẹ̀ ó ní condition tí asòfin tó gbé kalẹ̀ fún wa yàtọ̀ tí bẹ́ẹ̀ méjì náà ní ọgbọ́ yàtọ̀ tí bẹ́ẹ̀ ní ṣurutu fil bay' àti aṣurutu fil bay' ẹgbà fi fi tẹ́lẹ̀ نعم ẹ̀tọ̀ tí bẹ́ẹ̀ méjì ní pé àwọn àti ìpẹ́ ẹ̀tọ́ bẹ́ẹ̀ ìdí pé gan ṣurutul bay'i àti الشروط في البيع ẹ̀tọ̀ tí bẹ́ẹ̀ ìdí pé gan fi kọwọ́ náà gangan àti ó ti yí padà ṣurutul bay'i mọ́jẹ̀mú tá ọmọbẹ́ ń bi títà rírà tí asòfin gbé kalẹ̀ fún wa aṣurutu fil bay' lẹ́gbà tí àwọn mọ́jẹ̀mú tí asòfin tó gbé kalẹ̀ fún wa wọ́n jẹ́ bó ti ṣẹlẹ̀ àìsílámù gbé kalẹ̀ fún wa tó ti pé ọwá kan ṣùrútú fìlì بيع àwọn tí a fẹ́ tí mẹ́jọ̀mù ìpínlẹ̀ lórí ẹnìkan náà méjì wá fi condition gbé kalẹ̀ pé bá ti fẹ́ sẹ̀ sọ faramọ́ bí tó bá ti ètí wọ́n gbé kalẹ̀ fúnra wọn ní tàbí pẹ́ nìkan ló gbé kalẹ̀ náà rẹ̀ méjì rẹ̀ pẹ́ nìkan ní o شروط في البيع sátiyé نعم èyí sọ díẹ̀ fánú yàtọ̀ ti bíra méjì ẹ̀tọ̀ sí pé wọ́n fi físíkà bí o físíkà ṣurutul bay'i ó ní lápẹjúwe ó ní kó jẹ́ wípé ọjà tá fẹ́ tà yìí tí èkìníkèjì fẹ́ jọ tà láàrin ara wọn tí ìfẹ́ tàbí ìfẹ́ rà
kó wà mubah biduni haja kó jẹ́ pé tí wọ́n tún yẹn lẹ̀ pé yẹn lè sí kíni yẹn lè ta yẹn lè ra ni tí èsì pé bùkátà ni ó ti lọ́ra àwọn kẹfẹ́ pé ṣe ní àwọn afáwọn fi òǹdè yìí sínú ọ̀rọ̀ wọ́n sọ pé ọ̀tọ̀ láti ìgbìní ọ̀tọ̀ títà ríra rẹ̀ ọ̀tọ̀ nígbèrè hajjá àgbé bìdú ní hajjá kẹsíkẹ́ bùkátà ló tí ì lọ rà lápẹjú ní ìsinmi ẹ̀sìn a ṣe ìpé tó jẹmọ́ mẹ́ta òkú mbete ìwọlẹ̀ abẹ́ẹ̀kọ́ Naam. ọtí ìwọlẹ̀ abẹ́ẹ̀kọ́ Naam. ẹn tí egun hálọ́wọ̀n tí ó rí nǹkan tí ó fi ti lọ jùkẹ́ lọ ju ọtí lọ Ọtí. Naam. lọ́pẹ́ kò sí tí ó kò sí lọ́wọ́n jà wà nù Wàlá. kọ̀tíṣà búrú Àmín ya Allah. ẹ̀lú ìwà láwà yìí kátẹ́ pé nǹkan dìímọ̀ yíò wọ́n mọ́ sí pọ́lọpọ́ sàánú ẹgbẹ́ jẹ́ tìmọ̀ lédè Israeli wọ́n tí èméjì mọ́ lé lápẹjúwe wọ́n tí bọ́lọ́wọ́ ẹnìkan jẹ tán kò sí kéde kiri ha lọ́nà ó sì lè kú bẹ́ẹ̀ wọ́n ní pé kò rómi lápẹ́kọ́ kí ẹni kejì ọ́ fún un ní wọ́n lè fa kó sí kéde kó wọ́n tà fún ni nínú lẹ́yìn sí kó lò àlùdí ó sí kéde ó ti lọ bẹ̀rẹ̀ lọ́n wọ́n pé gẹ́ẹ̀kan ní ó lò tí ó fi lọlẹ̀ náà ní ọdún tàti rà tọ́yì àtàwọn àpòjú ìbá náà tó pọ̀ bá lọ tẹ́pẹ́ àní ìbẹ̀ká lọ ìta fẹ́ sọ̀rọ̀ pàgẹ́rẹ́ fẹ́ gbórí lórí ní tó bá tíyàn lọ ẹ̀tọ́ tí ẹni lọ ra tí lẹ́yìn ẹnu ààyè kí ló ti lọ rà Condition. Kò sí. kò sí nǹkan ìtòlé sí kẹ́ni Kò lè ṣe má. ìsáàmù sí fún ẹ láǹfààní irú ẹ̀ tí bá wọn kò rí ebi kò sí tí ó jẹ pàápàá ọwọ́ àti ó jẹ kò sí àmọ́ òkú mẹ́tẹ́ tí ó sì dá àbírí jẹ́ tí ń tẹ́lẹ́dẹ̀ lọ́wọ́ ní jẹ́ pé kan fún ọjẹ́ o Àmín. kọ̀lùsẹ̀ kò ní ti kò ní bẹ́rẹ̀ kọ̀ọ̀kan wá Àmín. wọ́n rí pé kò sí kankan jáde ilé lásọ̀lọ̀ tí àwájẹ́ ó ìsáàmù fún láǹfààní kó ti kíni Ó jẹ́. tó bá lọ rà tó jẹ́ sọ́tọ̀ àgbẹ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀rà àmọ́ tó ti lọ rà ní kíni Condition. ìntọ́tọ́ láti rà láti tà nítorí pé kèsí condition ní kíni o ní pé àlúrí kan ló ti lọ rà kèsí pé bùkátà kan ló ti lọ sí nítorí pé omi ní ìsẹ́ pẹ̀lú ẹ̀ lè ra omi àbẹ́kọ́ Naam. ó lè ra pé mo fi fẹ́ rọ mí àbẹ́kọ́ Naam. tí ó sì ọdá àbẹ́ọ̀dá Ó dáa. obìnrin òun tó pè ìrìn rà tí ìpínlẹ̀ àgbẹ̀kẹ́ ó ti lọ́ra àbúkátà kan lọ ti rà ìgbélé onípinnu bá ní ìkẹ́ tó gbé ṣẹlẹ̀ sáàbù tú ìyẹn lẹ́mìí pé ìyẹn ni rà ẹni sí kíni o Ẹni mú. tí bá wọn ẹmọ ìyá mi táwọn sọ pé ó bẹ̀gẹ̀ mú jẹ̀mú kan wọ́n jẹ̀mú mí ẹmọ ìyá mi ní pé wọ́n jẹ́ pé tí ó ta nǹkan yìí olóni nǹkan yìí tàbí ẹni kọ́ bá dà bákan náà wọ́n jẹ́ wípé èkíní kejì wọ́n yọ́nú sí tí wọ́n fẹ́ tó fẹ́ rà èyí ìrọ́nú sí tó fẹ́ tà èyí náà ìrọ́nú sí tó fẹ́ gẹ́gẹ́ Ó fẹ́ ra. ọjọ́ sí ọjà tó fẹ́ rà owó tó fẹ́ kólẹ̀ fún onílẹ̀ sí kíni àtàrọ̀ ọ̀dì ní méjèm lọ́wà sí náà wọ́n méjèm tá nǹkan yìí tàbí kalẹ̀ Ṣàríà. sí bá wọn nǹkan àwọn ìgbogbo sọ wá pé àtúfẹ́ pé ẹjọ́ yọ́nú sí láàrin ara yìí sí bá wọn ẹ má jẹ́ dúkìá ọmọ nìkejì náà ẹ̀tọ́ afẹ́ pé ó yọ́nú sí pé òun gbà sí bá wọn ó bó ní o ọ̀rà ní o wọ́n pé ìyọnú àtàrọ̀ ọ̀dì sí bá wọn wọ́n pé ìyọnú ń bẹ láàrin méjèèjì fún un ṣáàtù tàrọ̀ ọ̀dì ṣẹlẹ̀ sáàmù ìgbẹ̀kalẹ̀ fún wa sí ibà nìsí bẹ́ẹ̀ náà tó ní pé ẹni tí ó tajà tí ó rà ó rẹ̀ jẹ́ pé ọgbọ́rọ̀ jẹ́ mú kánìdàfà ẹni tí ẹ lábílò fún ṣẹ̀ríà ó lábọ̀ lọ́rùn tó ti lè lò fún tẹ́gbà ìlò yóò fa wọ́n kọ ìjìyà fún wọ́n kọ ẹsẹ̀ fún alùpàpẹ̀ mú kánìdàfà lọ́nà àwọn fẹ́kẹ̀rù ẹ̀kú na ápìlà bá lè gan rọ́ọ̀ṣìdà
أن يكون عاقلا بالغا راشدا شاشدا عاقلا لا أكاد يقول نعم ويسي لولا غبرو آمين متوسط فلا فيها آمين ها بالغا وبلغا نعم ها راشدا راشدا ọdẹ ń sẹ́ pé ọmọ wọn ò lè yẹn jẹ نعم tí bá wọn rashida àti pé kèsì sàfí kèsì bí dèdè rẹ̀ tí wọ́n tẹ́ pé wọ́n kòwó lọ́wọ́ ní tó fẹ́ra ẹ̀kọ́ ní sí kíni kò ní mọ̀ wọ́n bá kówó lọ́wọ́ yìí yóò dáwólẹ̀ fún alásán ni kò ní wulẹ̀ nínú kò ní wulẹ̀ pé kí máa lọ ní òun ẹ̀pẹ́ yóò sọ pàṣùpàṣù tí bá wọn tí ọba ti sí fáwọn kò yí bẹ́ fún yàn ìrẹ́tọ̀ àti sí kíni o intati náà pé báwọn àwọn méjèèjì yìí kìí ṣe pé àfáàsọ ọ̀gẹ̀dẹ̀ wípé ó jẹ́ báyàlẹ̀ wà blúù tó bá jẹ́ gbogbo àwọn àfáàsọ wípé tó bá jẹ́ pé ọmọ èké tó ọmọ yìí ọmọ èké tó ọmọ àdáyẹrí ẹgbẹ́ nǹkan ọmọ àdáyẹrí lórí báyàlẹ̀ yìí ó lè yẹ jẹ tí nǹkan yé sí ó lè sí kí ni ó lè rà náà ọwọ́ ẹ̀tẹ́rẹ́ ọmọ èké àkábí ọdún méje dáa tẹ́rí ètí ọ̀tọ̀lú méje mí ó lè tà ó lè rà nígbà mọ́ tí ọba bá rò wọn ẹ̀rọ ọmọdún mẹ́rin ìsìn ká mú tẹ́nìyàn lọ́wọ́ tó rà bisikíìtì tí wọ́n sì mọ́ kéde pé tàná ẹgbẹ́ oníri alẹ́pẹ́ kọ́ra bisikíìtì tí rẹ̀ mọ́ rà bá ní ó sì pé ìwọ̀n kábà wọn sí tó bí kọmọ èké ọlọ́síkéde o ètò pé wá ti ń di pé nǹkan yìí lágbára tírú rò lè ṣe láti mọ̀ lọ́ṣàtù bá lẹ́wọ̀n àkọ́bàlágà tí bá wọn báyìí ilé ọ̀rọ̀ pé bábá sọ̀rọ̀ tó jẹ máa bá lásán lọ́ṣùrù tó àwọn bí ìgẹ́ ká fẹ́ sọ̀rọ̀ bá mọ́jẹ̀mú ilé ìjẹ́ díẹ̀ nínú mọ́jẹ̀mú tí ń bẹ ọ́ fáwọn mọ́jẹ̀mú pé ìtọ́fẹ́ta yìí àbí tí ń bẹ láàrin kọ́mọ̀ sí tí yọkọ̀ dínà nǹkan yìí bí kọjá pé nǹkan rìbá ní àbí nǹkan tó mú nǹkan táà mọ́ ibi tí ó jà sí àwọn bá ti sàrẹ́ sáájú lọ tí ò mú jòrò lọ́wọ́ obìnrin ìmọ́jẹ̀mú gbogbo pé kí ọjà tá fẹ́ tà wọ́n ní àwọn nǹkan burú yìí nínú òfin ni condition tí Islam gbé kalẹ̀ fún wa ni bẹ́ẹ̀ ni abẹ́kọ́ bẹ́ẹ̀ni gbogbo ìta gbé kalẹ̀ fún ìpátá dandan gbọ́dọ̀ sí kí ni àwọ́dọ̀ rí gbọ́dọ̀ rí pátàárà gbọ́dọ̀ rí nǹkan yìí mọ́jẹ̀mú tí sáré gbé kalẹ̀ táà bá rí ọjà òsìkí ni jà náà àmọ́ tí èdè ìbá gbé kalẹ̀ kọ́ ọlọ́láfíà ọlọ́láfíà tí ẹni tó gbé kalẹ̀ bá sọ pé òun ti yọ̀ǹda rẹ̀ lápòjúwe ọ̀rọ̀ mọ́tò lọ́wọ́ ẹnìkan ní ìsìnkú ọ̀rọ̀ mọ́tò ní Ògùn state olóyè ẹgbà gbé lọ sí ọdẹ tọ́ta fún ọgbọ́n gbé lọ sí Ọ̀ṣun state ọdẹ àbí ọ̀dá àmọ́ òbí fún sódà àbí ọ̀dá ibi àmọ̀lúbá tọ́bá tí ẹni tí tọ́ ìpé inú ìfẹ́ra mọ́tò tó tọ́ ní ìsàn fún lórí ẹ̀pẹ́ àyíkọ̀ gbé lọ sí kíni ó ti parí yóò bá gbé lọ sí Ọ̀ṣun state yóò àmọ́ ó lè pé onídìí ó lè gbé lọ́mọ́ àbíkò ìwọ̀n owó lè gbé lọ́mọ́ tó ti fara mọ́ ọlàbẹ́ lọ ó lọ mọ́ tí àwọn fara mọ́ orí ilé pé owó rẹ̀ gbàmọ́tò rẹ̀ bá kówó rẹ̀ tó sí náà àwọn mọ́jẹ̀mú náà pàpẹ́ kíláàmù tó fi láti yọ̀ǹda rẹ̀ yọ̀ǹda mọ́jẹ̀mú pàpọ̀ ìyẹn ló sí kéni ìyẹn ló fẹ́ condition ìlú gbé kalẹ̀ látọ̀ sí ètò ẹgbẹ́ sáà gbé kalẹ̀ sáà lè rí ẹni tí ọmọ jàrá tó wá ní ìsìnbẹ̀ yìí ọmọ èké tí ò tí ọmọ ọdún mẹ́rin ló fẹ́ láti ẹ̀tì àpẹẹrẹ wọn nínú ọ̀nà pẹ̀pẹ́ pẹ́jẹ̀mú tí wọ́n fi kalẹ̀ fún rọ́ọ̀ṣì rúṣtù ò sí fún ọmọ àpàdé àlúdí owó wọ́n lè lù jìbìtì ó máa dáwà láàlẹ̀ àpẹẹrẹ yóò kúrò rárá nǹkan bá ní sí yíba ní bákan náà àtọ̀pẹ́ tó gbé òfin tó gbé kọ̀ndíṣàn ti ṣẹ̀rí àkalẹ̀ tàbí kalẹ̀ Allah subhanahu wa ta'ala àti àríwọ̀ sallallahu alaihi wasallam tí àṣòro tó fi bẹ́yẹ̀ wọ́n tàbí kalẹ̀ aláàrin àwọn tó jẹta ara wọn rátàtà tí ẹ bá tí àbárí méjèmú tàbárí kọ̀ndíṣàn tí ẹ tó yóò gbé kalẹ̀ bá yọ́nú sí pé kò nídìí ọ̀nà àbẹ́ ọ̀lọ́
Allah. lọ àmọ́ ti ṣẹ̀yà nǹkan tábàlì kan bẹ̀ bóyá ní ọmọ jẹ́ tó gbé kalẹ̀ ní pé tààrọ́ dí ó gbọ́dọ̀ yọ̀ ní ó yọ̀ jẹ́ pé tí wọ́n fẹ́ tà ó jẹ́ ọdún sí lára wọn Kò lọ. ẹnìkan ní pé wọ́n mẹ́rin kan ti wá pé wo ó gbọ́dọ̀ ta ni ọ̀nà bí Kò lọ. gbogbo tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìsìlámù tí ẹ gbé kalẹ̀ ní condition dandan agbọ́dọ̀ sí kẹ́ni Àwọ́dọ̀ rí. agbọ́dọ̀ rí dandan sọ́tí Náà. mọ́tẹ̀ tí àwọn èmì ìkànnà méjì gbé kalẹ̀ kọ́ tí dáàbá ní kọ́ Ọlọ. ọlọ̀ tí ẹnìkànnà méjì bá ti kẹ́ni Tó bá yọ́nú sí wọ́n ti faramọ́ ń kọ́ ó ti lọ. wọ́n ti faramọ́ ọlọ̀ ìwá ni mọ́jẹ̀mọ́tẹ̀ yóò ṣe lọ́jẹ́ pé tó bá dẹ́rù tó bá gbèrú kọ̀díṣà bẹ́ẹ̀ kalẹ̀ púpọ̀ gbọ́dọ̀ sẹ́rù wíkí báyìí èwo lọ lọ ń bẹ̀ ní òṣèríà èwo ni ò sì lọ èyí tó lọ láti dúró lórí yìí èyí tó mẹ́jẹ̀mọ́ tó lọ ó kọ̀ọ̀ká pọ̀ sínú mẹ́jẹ̀mọ́ tẹ́nìkan kọ́ sọ kọ̀díṣà tẹ́nìkan sọ fún ẹnìkejì ó kọ̀ọ̀ká pọ̀ sínú an yakuna shartu sahihan an yakuna shartu Sahihan. condition tẹ́lẹ̀ ìgbẹ́kẹ́kẹ́ ọ̀pọ̀ pẹ̀kẹ́rẹ̀ ní wọn kọjẹ́ pé ó lálàáfíà kí lálàáfíà tẹ́ fẹ́ kọ́ ní o ní pé Allah yuharrimu halalan wala yuhallilu haraman kọ́ bá sọ nǹkan ìwọ̀ di ẹ̀tọ́ Ẹ̀tọ́. ó sì bọ́dọ̀ nǹkan ẹ̀tọ́ di Èèwọ̀. tó bá jẹ́ pẹ́jọ bá ti rí báwọn tí ó sọ ìwọ̀ dẹ̀tọ́ kò sọ ẹ̀tọ́ dé ìwọ̀ ṣáàtù ní pé àṣàtù sọ̀hẹ́ àwọn àfá àwá lọ bí pé ṣàtìsọ̀ẹ́ lórí àwọn ilé ìbẹ̀wò wà pọ̀ mẹ́ Insha Allah Ta'ala ìtọ́ jẹ mọ́jẹ̀ mú pé táa kàfáwọn múlẹ̀ ìwọ́lọ́wọ́ mú àwọn ilé yìí ìwọ́lọ́jẹ́ ṣàtìsọ̀ẹ́ yìí bẹ̀ ìwọ́lọ́jẹ́ àṣàtò fásitì tó yẹ pé táa bá níwẹ̀ yóò bà agreement jẹ́ yóò kò bá agreement kò jẹ́ ká agreement ò pé yóò jẹ́ pọ́ láàyè òun nínú gbélé tó bá di jókòó tí ń bọ̀ Insha Allah Ta'ala àmà tẹ̀síwájú ó bá yẹ́ sẹ́kún ma wà wà Àmín. Àmín. اللهم صل على محمد وسلم